Audio Jungle. tí mo fi dojú kọ Farouk ẹ wá gbọ́ lónìí gbogbo ẹni tánà bí bá wà lára ẹ tó bá bá fídíò mi pàdé kó farabalẹ̀ kó fi gbọ́ Ọlọ́run sàlékún kẹ́yìn gbogbo ohun tí mo bá wá sọ lónìí pátá Àlùkùránì ni mo fi búra ẹ tẹ́ ẹ bá fẹ́ wá question Farouk oníkìdìpá ẹni kó máa fi gbogbo ohun tọ́lọ́run kó jọ fún nínú ìgbésí ayé ẹ̀ fi máa dìbọn kí ohun tí mo bá ń sọ mi ò kọ́kọ́ pè é rí lórí fóònù èmi ò kí pè yàn mi ò kọ́kọ́ mẹ́sẹ̀jì ẹ̀ ṣùgbọ́n gbà tó jẹ́ pé olókà ìwọ ló kọ́kọ́ pè mí lórí fóònù mi ò gbé kọ̀lẹ̀ kó o tó pè mí o send message sí mi lórí messenger mo dá sálámà padà sà ni mo fi lé mo pọ́n ẹ lé gẹ́gẹ́ bí ọdún orí ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe dá mi kó tó ṣẹlẹ̀ mi máa mọ̀ àfẹ́yí tí mo bá gbàgbé tọ́lọ́run ò fún mi rántí lókù torí mi ti mọ̀ pọ́jọ́ òní máa dé gbogbo ohun tí mo wá kọ̀ láyé mi mo kọ ìwọ̀sí kò sẹ́ni tó mọ̀ tán o tó bá mọ owó èèyàn tí mo ṣe mo kọ ìwọ̀sí mo sì lè dúró pátákó sí di òdodo 2011 ni mo ti mọ Ọ̀kín mo jẹ́ ẹ̀dá kan ọmọ tó dààmú ìyá kékeré ni mi sọ́bẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run mo mú délé ayé ni ká sọ kó rí bẹ́ẹ̀ àfàìmọ́ sọ ni àfàìjẹ́bẹ̀ dandan kọ́ ni kó wà lójú ọ̀nà sí òtìjà ní kó tó níyẹn a máa dá àyàn mọ́ èèyàn bí ó bá ṣe rí tí n bá ń bá èèyàn sọ̀rọ̀ àfi tọ́lọ́run ò bá fẹ́ fi yé mi lókù wọ́n máa gbé wá 2011 mo ti mọ Ọ̀kín tó jájá náà sí ẹ èèyàn kì í bàjẹ́ títí kó má níbi tó dá sí tó bá jẹ́ pé ẹnu ká ṣe wá sí ẹnu ẹ dùn fún yẹn tó bá sọ̀rọ̀ Ṣéhù Tìjání náà inú tèmi náà mọ́ dùn pé yes ìròyìn Ṣéhù Tìjání ni wọ́n ń ròyìn ìròyìn Ṣéhù Ibrahim ni wọ́n ń ròyìn ó wá dijọ́ kan mo wá sọ fọ́ọ̀kì tí n bá wá sí Áfíríkà mo fẹ́ wá mọ àfa ẹ̀ bó ṣe máa ń sọ̀rọ̀ Ṣéhù Tìjání èmi àti ẹjọ́ lọ́rọ̀ kódà dòní à ń sálámọ̀ síra àìsọ̀rọ̀ náà jù báyìí lọ ṣùgbọ́n ọ̀rẹ́ mi ìgbà yẹn ni wọ́n ti ṣí káṣífù fún mi tí mo ti fi wé ẹ̀dá tó jẹ́ wọ́n ti fi hàn mí ṣé léyìí ọ̀rọ̀ ẹ burú jáì iṣẹ́ ọwọ́ ẹ ó burú gbogbo ohun tó wà ń ta yẹn ìyókù wọn ṣe máa bá ẹ tú síta Ọlọ́run á tú síta Àlùkùránì ni mo fi búra ẹ ihun tí wọ́n fi hàn mí níjọ́ yẹn lẹ́ni tẹ́mi sọ pé ó wà lójú ọ̀nà Ṣéhù Tìjání ó ròyìn Ṣéhù Tìjání la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam gbogbo àwọn ẹ̀dá tó wà ń bẹ̀ jọ yẹn aláboyún wà ń bẹ̀ ọmọdé wà ń bẹ̀ ọkùnrin wà ń bẹ̀ obìnrin wà ń bẹ̀ inú ìnira ni wọ́n wá funfun wọ́n wà ní hòhò wọ́n wà lábẹ́ àṣẹ Ọlọ́run o ọba òdodo ni ẹ tó bá jẹ́ pé ohun tí mo rí ń jọ́nà ni mo sọ yìí jẹ́ ìrẹ́yìn Farouk tó o bá tún wá sórí fóònù mi Ọlọ́run wọlé tó ẹ̀ mo bá mú kọ́kọ́rọ́ ní òrùjọ́ náà nínú àlá yẹn nínú rẹ̀ yẹn mo bá sílẹ̀kùn yẹn àwọn èèyàn ló wà nínú ìnira báyìí lábẹ́ àṣẹ yàrá ìkejì ló wà bí àdúrà ní í ṣe ni o ìsà pé kí nínú lójú ọ̀nà Ṣéhù Tìjání ìyókù mo bá ẹ̀ bò Ọlọ́run abá ẹ̀ tú síta mo ti mọ̀ pẹ́ran kó èèyàn ni ẹ́ Ọlọ́run fọkọ kẹ́mi tá a bá ní Ọlọ́run dá èèyàn ó dá ọkọ ni ó yọwọ́ wàláhì tàláhì ìsúnmọ́ bí láyé lẹ́sìn láwà èmi náà gbọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n o máa ń torí pé ilẹ̀ Yorùbá tó bá ti sọ pé ọkọ ni bàbá ọkọ ni òfin máa ń tẹ́tì mi wo mi dáadáa iṣẹ́ Ọlọ́run tí mo gbé dáadáa ó ṣe kókó torí òun ló kù mí kù nínú sàárè bó bá ṣe rí lèmi máa ń sọ láti jọ́ tí mo ti délé ayé bó bá sì ṣe rí ní mọ̀ sọ tí fi jáde láyé Farouk oníkìdìpá ó kọjá ayé ọkọ tí mo fẹ́ gbogbo ohun tọ́lọ́run fún ló fi tì mí lẹ́yìn àkọ́kọ́ fi agbára sí ìdíṣẹ́ yìí nítorí pé ohun tí mo fèsì lẹ́nu iṣẹ́ yìí ló fi dá sí kò kọ́kọ́ dá sí bí mo ṣe sọ ìní orí tó bá jẹ́ pé bó ṣe rí yẹn ni kí n máa lékún nínú tọ́lọ́run bù mí ìwọ náà sì mọ̀ tọ́lọ́run bù mí ní nǹkan tọ́lọ́run bù mí ràn ẹ̀ ò lè ní tó bá jẹ́ pé wọ́n ni mo pa dìbẹ́kẹ̀ pẹ̀lú gbogbo tọ́lọ́run kó lé ẹ lọ́wọ́ ń tọ́lọ́run bù mí ó lè ní lájẹ́ tó máa fi jáde lájẹ́ òun lòún ranjú mọ́ nílé mi ó fẹ́ fi wá da lé mi rú ni ìmọ́lẹ̀ kan ló bọ́ sọ́mọ ìjọ kan èmi a máa fẹ̀mí òyìn láti kékeré ọmọ tó dààmú ìyá ni mí
tí máa kú lọ gbọ̀ngàn tó máa gbé mi kiri mo ti fẹ̀mí rìn lọ ẹ̀mí yẹn ni mo fi rìn lọ ni mo pàdé ìmọ́lẹ̀ kan bọ́ láti inú sánmọ̀ ìsísì àkọ́kọ́ nìyẹn tí mo máa ń sáré tẹ̀lé àwọn ọkọ̀ báyìí ìmọ́lẹ̀ yìí nígbà tí rìn mú mo lọ rí mú nílẹ̀ Árábù nínú ẹ̀mí ìrìn àjò ẹ̀mí ni pẹ̀lú àṣẹ Ọlọ́run tí sì máa lọ rí tí mo bọ̀ rí ọlá àlùbáríkà Nabi Muhammad inú àdánwò tí mo kàn nílé ayé ọ̀nà tẹ́mi yẹn là fún mi tí mo ń tọ́jú sí ló jẹ́ kí ọ̀pá máa wọlé àyìnbó yẹ ọ̀pá tó ti wọlé kí ọtún kọ́ ọ̀pá ṣé ó ti dání wọlé ọmọ inú ló fi mí pé mi máa ń tí mo ṣe ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí yọwọ́ Ọlọ́run bá mi kí ìyá tó wà ní sáìdì ọ̀dọ̀ yín yẹn torí olùfẹ́ ọkọ mi ni wọ́n Ọlọ́run bá mi kí wọn wọ́n pè ìyá náà ní ìyá láìlá òun ló gbé lọ bọ́kọ mi ní Ṣàngó àtìgbà yẹn mo ti ń ṣọ́ ẹ̀ mo ti mọ orí èèyàn tó jẹ́ torí àti gbọ́ nígbà mùsùlùmí bìláyì tó ń jẹ́ ẹni tó jẹ́ bẹ́ẹ̀ bó ṣe wọlé wọn lọ jí wọn ní orúkọ gbé nìyẹn wọn fi ṣọ́ ìjànfàní ọkọ̀ tí bàbá wọn gbé kalẹ̀ lónìí kò ní ṣọ̀dọ̀ tèmi ó lè wọlé wá gbéṣẹ́ mi kò pọ́síbù ní ìgbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ mo ti ń ṣọ́ ẹ̀ kò sára tó dá nítorí kó ba lè mọ́kọ̀ mi sábẹ́ kó mọ̀ bá ẹ̀ ṣiṣẹ́ nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ mi lẹ́nu iṣẹ́ mi tètè pé ọkọ mi sí ọkọ mi ò tètè dá sí iṣẹ́ kan la wá lọ ní hòhò bọ́dà Mali pẹ̀lú Senegal kọ́ iṣẹ́ yẹn ní agbára èmi lè sèvù ẹni tí mo rán lọ ó ṣeéṣe kó má sèvù lọ́kọ̀ mi fi dá sí jọ́nà àti báyẹn ló ti dá sọ̀rọ̀ ṣe yìí ní 2022 àtijọ́ tó ti wá dá sọ̀rọ̀ ṣe yìí mi ò rò pé ó ti fijọ́ kàn sí mi rí bí wọ́n ṣe ń ṣaṣẹ́lù ó wà nú àwọn tó dá wàhálà lẹ̀ lẹ́nu iṣẹ́ yìí torí wọn máa jókòó máa lúgọ ni wàá máa rán àwọn èèyàn wá kán lọ sa iṣẹ́ èmi mọ̀ ẹ́ kó tó dò ní èmi ti mọ̀ ẹ́ kó tó dé sàkárí ọkọ tèmi tó bá jẹ́ pé Ọlọ́run fẹ́ fi ọkọ tèmi hàn ẹ́ ni ṣe bọ́ ọ̀làdò ó yẹ ká dùn ẹjúwe fún ẹgbẹ́ ilé ẹ̀ lọkọ mi gbé ṣe nígbà tó gbọ́ pàṣẹ Tìjàní jáde ló bẹ̀rẹ̀ sí dáwọ́ èrè o ó mọ iye ọ̀pá tó ti wọlé kí ọ̀pá ṣe Tìjàní tó wọlé dé tọ́ba ọ̀pá ò bá pèsè nínú ilé ṣọ́pàá ṣe Tìjàní lè wọlé wá àti kọ́ mọ́ nínú Faruko ní kìtìpá gẹ́gẹ́ bí àṣà ọkọ mi yóò ní aṣọ tó bá bá lára àgbàdo tàgbàdo ní ṣe aṣọ tó bá bá lára ewúrẹ́ tewúrẹ́ ní ṣe iṣẹ́ mi ni èmi ni wọ́n gbé fún ọdún orí kọ́ la fi ṣe Ọlọ́run ló bùn mi kò wá sára tó dá láti dalé ọkọ mi rú bó ṣe rán ìyàwó ẹ lọ ló rán àwọn àfáà lóríṣiríṣi ló ń fún àwọn èèyàn lówó pátá paríparí ẹ ó fẹ́ fún ọmọ ẹ ó fẹ́ gbé fọkọ mi kó fẹ́ nítorí ohun tó rí ń bẹ gbogbo ohun tó kọ fún mi lórí fóònù mi wà ń bẹ o ó fẹ́ dalé mi rú ni o nítorí pé kó nǹkan tó ń rí níbẹ̀ yẹn kó bá lè jẹ́ tiẹ̀ Ọlọ́run lákò ẹ̀ á sì tú ẹ síta bó ṣe máa ń ṣe nìyẹn ó rí nǹkan kan àfi tó bá débẹ̀ tó bá jẹ́ tó wá jókòó pé wọ́n ni nígbà tí mo kọ́kọ́ bá ẹ sọ̀rọ̀ ó gbàgbé tó sọ fún mi ní pé nílẹ̀ gbogbo Yorùbá yìí ìwọ ló mọ ilé Shehu Ibrahim mo wò ẹ báyìí mo ní ẹgbọ́n tẹ́lẹ̀ yìí wé mo ṣe ń wò lílẹ̀ adúrú gbogbo àwọn ẹni tí mo mọ̀ wọ́n ló mọ kọ́kọ́ mọ ilé Shehu Ibrahim bóyá ó ṣe mí bẹ́yìn bó ni mí ni àbí oko ni wọ́n gbé mi kó tí mo fi já sí Europe ó kọjá àyè nígbà tí ó tún bí mi ó ń bí mi pé ẹṣẹ́ mi mọ̀ pé Morocco Áfíríkà ló wà kó lè èdè àfojúde wo lélẹ̀ mo ṣe bí Morocco Ìlọrin ló wà ní ibẹ̀ làkọ́kọ́ èsì tí mo kọ́kọ́ fún ẹ tí mo fi ṣú ẹ lóhùn lẹ́yìn ọkọ̀ mi blọ́ọ̀kì ẹ lórí Messenger o tún wá nọ́mbà mi o tún pè mí lórí WhatsApp àṣírí yìí báwo lẹ ṣe rí báwo ló ṣe kiri kan ẹ jẹ́ ká jọ ṣe mo ní mi ò bá ẹ ṣe oníyanjú má bà tèmi jẹ́ rìn lọ́tọ̀ ní tí mo fi jẹ̀bi ẹnìyẹn kò wá sára tó dà bó ṣe ń lérí fún mi lórí fóònù tó ṣe ń kọ mẹ́sẹ̀ tó bá wá lérí fún mi tán á wá lọ bẹ bàbá ọkọ mi nítorí kí n má bàa lè sọ síta á lọ bá wọn lé bàbá ọkọ mi àwọn èèyàn náà gba ìlà ìjọ tó bá tún wọ bẹ̀ nítorí pé àdéhùn lọkọ mi ṣe fún mi nígbà wo tì mí lẹ́yìn ẹnu iṣẹ́ mi ìjọ tó bá tún gbà tó bá tún wọ bẹ̀ yóò ṣàbòsí mi kò sí ní fẹ́ ṣàbòsí ó mọ ara tí ó fi ẹ́ dá tó bá jẹ́ pé irọ́ ni mo pa ìwọ tún lọ bẹ̀ tó bá fi ẹ́ sílẹ̀ ó ṣàbòsí ni Ọlọ́run sì kọ àbòsí fáwọn tiẹ̀ ibi tí mo ti fọkọ mi ò rò pé wà ń bẹ̀ ó sàfẹ́ da alẹ́ mi rú láti jẹ́ pé ọmọ ẹ wọ bẹ̀ tó fúnra rẹ̀ lọ́wọ́ bá mi ò ẹ gbà mí láyè mi àtọmọ mi ọmọ mi ńlá láyé rí ọkọ yín nínú àlá oríṣiríṣi ọ̀rọ̀ burúkú ọmọ tí wọ́n rí ọkọ tèmi nínú àlá ó lè nìyẹn iṣẹ́ Shehu Bulala 2019 ló wọlé iṣẹ́ Shehu Bulala ti wọlé ọ̀pá ò tí wọlé ra owó ẹ̀yọ ní Shehu Bulala kọ́kọ́ wá fún mi ìnídìí àti explain gbogbo fún ṣùgbọ́n mo fẹ́ sọ fún ẹ ní pẹ́sẹ̀ Faruko ní kìtìpá ìtọrọ kéèyàn mọ̀ mí o kí n tó bẹ̀rẹ̀ Shehu Tijani ìfẹ́ ànábì Muhammad àlùbáríkà ọlá ànábì Muhammad ìfẹ́ Ọlọ́run tọ́lọ́run ní sí mi ló fi yọ̀ǹda gbogbo ẹ̀ fún mi àníyàn tí mo dà níyàn ìran mi kí àánú Ọlọ́run kó padà kó wá sínú ìran mi mo dà níyàn
ọmọ Fúlàní gbogbo ọwọ́kọ́wọ́ tó bá gbé lórí mi wàá balẹ̀ ṣáà ni ó ti parí iṣẹ́ ẹ̀ èmi ìsàṣẹ́ mi yàn ṣùgbọ́n mi dìfẹ́ǹdì ara mi ní ìjọ́kíjọ́ tó o bá pe orúkọ mi àbí gbogbo tó tara ẹ jáde àbí tó jẹ́jẹ́ kan bá pe orúkọ mi àbí pe orúkọ mi tó tara mi jáde wọ́n máa balẹ̀ ni torí pé wá bá mi fúnra rẹ̀ lórí fóònù mi ni ó wọlé wá bá mi lé ọkọ mi ó lọ bọ́kọ mi lórí iṣẹ́ mi ó tún sàsí mi tí mo wá gba ṣẹ́ṣẹ́ òbúlálà lọ́wọ́ ẹ̀ ibi tí mo wà ní ṣẹ́ṣẹ́ òbúlálà wá bá mi lélẹ̀ nígbà tí ṣẹ́ṣẹ́ òbúlálà ó kówó ẹyọ wá kí gbogbo yòókù tó máa wọlé wá Fàwùkù oníkíjìpá ó lè ní ẹ ẹni tó fẹ́ mú sábẹ́ lòun wá kì í ṣèmí sẹ́ mo kọ́ kò sí rí tó lé fún mi òun ó fàyè ràn mí ni òun ó ṣe kinní kan ni ó mọ̀ mọ́ lóòjọ́ lọ́hùn lọ ni ànábì bá àwọn èèyàn kan náà láyé gbogbo tọ́lọ́hun yọ̀dá fún mi inú ìran ni máa ti rí máa wá kọ́lẹ̀ tí mo bá sa iṣẹ́ kí n tó ní ọkọ mi mo máa ń gbèsè mi lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbà tọkọ mi ti dá sí tí n bá ti ṣiṣẹ́ wọ́n máa ní kí n lọ bọ́kọ mi ẹni tó kọ́kọ́ bá mi ṣiṣẹ́ tó bá pàdé fídíò ìkó máa kọ́mẹ̀tì Ismail kọ́mẹ̀tì sísàlẹ̀ ìgbà tọkọ mi dá sí tí n bá ti ṣiṣẹ́ wọ́n ní kí n lọ bá ẹsẹ̀kẹsẹ̀ ní mẹ́sẹ̀jì máa dọ́dọ̀ tiẹ̀ náà nígbà tó bẹ̀rẹ̀ sí dá ọgbọ́n àti baṣẹ́ jẹ́ ni mo yíwọ́ ọṣẹ́ tí wọ́n bá ti gbéṣẹ́ wá kí wọ́n máa dá orúkọ mi tó bá jẹ́ ṣẹ́ mi lọ́kọ mi fi bẹ̀rẹ̀ sí gbórúkọ mi jáde lórí gbogbo iṣẹ́ torí pé mo pé Ọlọ́run ó fẹ́ da ṣẹ́ mi ó fẹ́ da lé mi wò ni ó lè ní ẹ́ Fàrúkù ó wá bá mi lórí fóònù látàárọ̀ kò sí èbú tó bù Ọlọ́run ó tù ẹ́ síta olóò fẹ́ háàkì péjì mi tó tún ṣe háàkà gbogbo àwọn ọmọ ọ̀dọ́ tó wà lọ́la ìwọ ló sponsor wọn láti háàkì àwọn péjì ó wà lórí fóònù mi o kò ní kí n post ẹ̀ ni torí mo sọ fọ́kọ mi pé ní post ẹ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ bù ẹni Ọlọ́run ti tú ẹ síta òun háàkì àwọn péjì ó tún ṣe yahoo ni Fàwùkù oníkíjìpá tó jẹ́ géúsù tó pèrè ń géúsù tọ́lọ́run wá túnà sí rí ẹ̀ kí tèmi kí mo bá ti ẹjẹ́ ni àníhun tó gbé dání sẹ́ yé pa irú ọmọ sẹ́wù tìjà níhun tí mò ń kọ̀ fún ẹnìyẹn kí tèmi pọ̀lú yẹn kan mọ̀ yẹn kan mọ̀ yẹn ṣẹ́ ni Ọlọ́run ti confirm mi tí ìbá iṣẹ́ tó gbé mi bọ́ta kí tèmi mọ̀ yẹn ṣẹ́ ni mo rá yàrá mi ná ihun tí mo ní ìran ẹ̀ ò lé ní ó tún tójú bọ́ kíní mi ni ní nǹkan Ọlọ́run bù mí dé pé bó ṣe wà yẹn bí kọ́mọ ẹ̀ ń fẹ́ ọkọ mi ó bá lè gbà ń bẹ̀ ni ó wà lórí fóònù mi mo lè gbé jáde fún ẹ̀ Ọlọ́run lákò ẹ̀ ó wá lérí fún mi nígbà òtítẹ́ kìí ṣe mi mo wá sọ fún ẹ pé mo fún ẹ lọ́sẹ̀ méjì torí pé àbí èmi mọ́ ká sọṣẹ́ ni ìnídìí àdó ń gbé ká sọ korí bẹ́ẹ̀ wọ́n bí mi mọ́ ni mo wá ní mo fún ẹ lọ́sẹ̀ méjì o ti ṣẹ̀ sí online Ọlọ́run máa tú ẹ síta báwo ló ṣe láìkì bọ́ Ọlọ́run ṣe ṣì ẹ̀yẹn torí o kìí ṣe èèyàn gidi ó mọ iye mélòó tó pè mí lórí fídíò kọlù tí mi ò gbé kọlù ẹ rárá ṣé mi àti ẹjọ́ lọ́rọ̀ ni tí mo fẹ́ fi mọ gbé kọlù ẹ ibẹ̀ ló ti yẹ kó ṣe làákàyè nígbà ní yóò fẹ́ bá ẹ sọ̀rọ̀ ni wà wá send message bí ogun kí n tó dá ẹ lóhùn ẹyọ kan ó pè mí lórí fóònù mo block ẹ torí pé mo rí pé ò ní làákàyè ẹ tí ò súnmọ́ ẹni ò mọ̀ ẹ́ ó send message mo block ẹ ó tún láyà wá bá mi lórí messenger orí pé ẹranko ni ó wà á máa bú mi nínú ilé wà á wá lọ fẹjọ́ sùn bàbá ọkọ mi wà á wá kó àwọn ọmọ ilé kéwújọ láti lọ fún wọn ní pressure torí pé wọ́n rí ṣéwù lórí iṣẹ́ mi Ọlọ́run máa kó ẹ èmi ò sí lójú ọ̀nà ṣéwù Tìjání torí kéèyàn fi confirm mi mo ń jíṣẹ́ tọ́lọ́run rán mi ni ẹni bá ní kí n má rí tèmi jẹ́ Ọlọ́run ó palẹ̀ yín mọ́ torí pé orí òdodo ni mo wà orí òdodo ní sì gbé bó bá ṣe rí ní sì mọ́ sọ mi ò tí ráyẹ o ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ kò tó salamu alaikum warahmatullahi wabarakatuh.